Stop it! Kí lẹ fẹ́ kí ni mo ṣe fún yín? Kí lẹ fẹ́? Àyàn máa kún ẹ̀gbọ́n. Kí ló ṣe tó mi báyìí? Mi ò kò sí ọkọ, mo wá nílé ọ̀rẹ́ mi lọ́dọ̀ ní mò ń mú. Owó gbogbo sọ̀rọ̀ àyè, ọlọ́pàá ti sọ̀rọ̀ àyè. Ṣé wo tó bá ṣẹ́ni tó fọnù, á fi kan fọ́ ẹ lórí dànù. Kí ni mo ṣe fún yín náà? Ó ti àjọ ọ̀nà. Kàn lè wọlé ní lè wọlé ọ̀rẹ́ mi ẹni àrùn àwọn. Ṣé ní ṣáàtú ara mi? Come on! Wo tó bá ṣẹ́ni tó fọnù. Kàn lè. I know my right to. Oga, na the person dey inside o. Even though 6 of day, night day, everything day. No be my. Ọ̀gbẹ́ni. Ó ń ṣe tèmi ìfọdù. Mr. Mahmood, ọmọ nǹkan tó ṣẹlẹ̀, ó ń bọ́yá àwọn ọgbọ́n ni. Ọ̀gbẹ́ni, ṣé ó ní gbogbo sọ̀rọ̀ àyè ọlọ́pàá ló kún lẹ̀? Tó bá ṣẹ́ ní kí n fọ́ ni, a máa dìbò fọ́ orí ẹ̀. Ó pààyàn tó fẹ́ sá lọ. You, uncle. I know what you Move. I'm sure you get him balance. I know my right to. I know the common thing now. Thank you.